nítorí Tinubu oṣó àtàjẹ́ pẹ̀lú àwọn pásítọ̀ fẹ́ kọjú ìjà síra wọn. Àfàìmọ̀ kí ìjà ńlá má wáyé láàrin àwọn ẹgbẹ́ oṣó àti àjẹ́ lórílẹ̀‐èdè yìí pẹ̀lú àwọn pásítọ̀ táwọn náà múra láti lọ síbi ìbúra wọlé fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n dìbò yàn bí ààrẹ Nàìjíríà ní ìpalẹ̀mọ́ fún ayẹyẹ ìbúra wọlé ààrẹ tuntun yìí èyí tí yóò wáyé lọ́jọ́ ajé Monday ọjọ́ 29 oṣù karùn-ún ọdún yìí. Pasitọ dókítà Paul Eneche ti ìjọ Dunamis International Gospel Center ti kìlọ̀ fáwọn ẹgbẹ́ oṣó àti àjẹ́ ilẹ̀ Nàìjíríà láti má ṣe kọjá àyè wọn pẹ̀lú Àbújá tí wọ́n láwọn ń bọ̀ lọ́jọ́ ìbúra wọlé fún ààrẹ tuntun ọ̀hún. Nínú àtẹ̀jáde tí ẹgbẹ́ àwọn oṣó àti àjẹ́ ọ̀hún fi síta ní agbẹnusọ wọn Okwueobo tó sọ̀rọ̀ pé kí Tinubu má fòyà nítorí gbogbo àwọn ìfẹ̀hónúhàn àti ìwọ́de tí wọ́n ń ṣe takò ó kò lè tu irun kankan lára ẹ̀, ìhàlẹ̀ lásán ni wọ́n ní bíi ké làwọn wà lẹ́yìn rẹ̀. Bákan náà ni wọ́n ṣèlérí láti wà níbi ìbúra wọlé rẹ̀ kí ohun gbogbo lè bá a lọ bó ṣe yẹ. Ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ló mú kí òjíṣẹ́ Ọlọ́run náà kóró ojú sí ọwọ́ táwọn ẹlẹ́yẹ náà ń gbé. Ó wáá sọ fáwọn pásítọ̀ ẹlẹgbẹ́ rẹ̀ míì láti ya àwọn àyè kọ̀ọ̀kan káàkiri ìlú náà sí mímọ́ láti lè gbógun ti àwọn ogun èṣù, ìyẹn àwọn oṣó àtàjẹ́ tí wọ́n láwọn fẹ́ fọ̀lú mọ́. Lálẹ́ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 26 oṣù karùn-ún ọdún yìí ni Pasitọ Eneche sọ pé àwọn ẹ̀mí èṣù kan láwọn ń bọ̀ wá fọ̀lú mọ́, ṣùgbọ́n táwọn òjíṣẹ́ Ọlọ́run ẹgbẹ́ òun kò bá ti lè kọjú ìjà sí àwọn ẹni èṣù tí wọ́n wá láti inú iná àpáàdì tó jẹ́ pé ọ̀nà láti dá aburú sílẹ̀ ní èròǹgbà wọn, a jẹ́ pé àwọn kò lẹ́tọ̀ọ́ láti máa wàásù ìhìnrere nìyẹn. Ó wá dábàá pé káwọn pásítọ̀ lè rí bí ṣẹ́gun àwọn ẹ̀mí èṣù yìí ẹnìkọ̀ọ̀kan wọn ní láti tètè gbé ìgbésẹ̀ láàrin wákàtí 16. Ó ní kí wọ́n gbé ìgò òróró kí wọ́n sì máa yí gbogbo agbègbè wọn ká. Bí wọ́n bá ṣe ń lọ yìí ni kí wọ́n máa ya orí ilẹ̀ yìí sí mímọ́ pẹ̀lú ìgò òróró ọwọ́ wọn, àti pé gbogbo àwọn ìránṣẹ́ èṣù tí wọ́n bá tẹ ilẹ̀ ibẹ̀ kọjá láti wá ṣiṣẹ́ ibi ni yóò kú. Lẹ́yìn tá a bá ti dáná sórí ilẹ̀ yìí, ọmọ ogun èṣù kankan tó bá gorí ilẹ̀ náà láti hùwà ibi tí kò bá kú, a jẹ́ pé kì í ṣe ọba ìyè ni ọba tí à ń sìn, gẹ́gẹ́ bó ṣe wí. Ó wá kìlọ̀ fáwọn oṣó àtàjẹ́ pé àwọn ti sọ òdodo ọ̀rọ̀ fún wọn pé ọwọ́ wọn ní ìṣàkóso ètò wà, àti pé àwọn kò ṣetán láti yí ọkàn àwọn padà lórí ìpinnu táwọn ṣe. Wọ́n ní kí ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ ara ẹ̀ nínú wọn má ṣe gbé ìgbésẹ̀ aburú kankan kó má bàa kan ìdí nínú iyọ̀. Ṣáájú àkókò yìí làwọn ẹgbẹ́ àjẹ́ àtòṣó orílẹ̀-èdè yìí ti sọ̀rọ̀ lọ́jọ́ 1 oṣù karùn-ún ọdún yìí pé àwọn ń bọ̀ wá fọ ìlú Àbújá àti gbogbo agbègbè rẹ̀ mọ́ kí ààrẹ tuntun aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lè ríbi ṣiṣẹ́ ẹ̀. Láàrin ọ̀sẹ̀ ọ̀hún ni díẹ̀ lára àwọn ọmọ ẹgbẹ́ àjẹ́ yìí wọ̀lú Àbújá wá láti wá ṣiṣẹ́ ìyàsímímọ́ tí wọ́n láwọn fẹ́ ṣe. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.